tó ẹ̀yin èèyàn wa akó atótónu bílù ti rí àdẹ̀kù òjò wẹliwẹli lọ́tún lósì nílùú Èkó lánàá. Ọpẹ́ ni fọ́lọ́run ọba tó ní kápá ọlá, alágbára lórí ohun gbogbo, ọba tó lè ṣohun gbogbo, ọba ajípọ̀jọ́ kúdà, ọba àjíkí, ọba àjígẹ, ọba fẹ́nifẹ́re, ọba àjùwàpè, agbenimọ́dẹ̀yìn, afúnimọ́ṣèrègún, ọba alógunlọ́lá aní ìlẹ́yẹ, ọgbàgbà tí gbára àdúgbò kò tí fi yọmọ ẹ̀ nọ́ọ̀fìn. Tó adúpẹ́ o kà wáyé lénìí. Ọ̀rọ̀ mi ní ṣókí, tẹ́ bá rí ẹ rí pé oorun sì wà lójú mi, mo ti dúró yìí, ẹ yẹ kí n máa sùn lọ́wọ́ ni, because láti bí ìjẹta ìpè ó ń kọlu ìpè ní wàláì all over the world. Gbogbo bí táwọn ọmọ Yorùbá ta egbòdì ni wọ́n ti pè mí. Àwọn tí ìpè wọn ò pọ̀ òun làwọn ará Amẹ́ríkà. Mo dẹ̀ lérò pé nítorí wàhálà tó wà l'Amẹ́ríkà pẹ̀lú President Trump tó wà lórí wọn, torí ẹ̀ mo gbà ládùúà gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ́ wà ní Amẹ́ríkà, àtẹni tí ó níwèé àtẹni tí ò níwèé, àṣírí yín ò ní tú lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Ẹ ní ṣiṣẹ́ fẹ́ni ẹlẹ́ni jẹ lágbára Ọlọ́run. Ọlọ́run ọba ò ní dá yín padà lọ́wọ́ fìfo wá sórílẹ̀-èdè yìí lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Ẹ ní rìn náà sí, ọ̀rọ̀ yín ò ní dàrú. Ó sọmọ lóòkú bẹ́ẹ̀ ni. Ẹ̀yin lẹ borí gbogbo òṣòro yín, gbogbo dojúkọ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Bọ́lọ́run ṣe dá ayé nìyẹn. Ṣùgbọ́n mo mọ̀ pé lẹ́yìn wàhálà àmẹ̀wò díẹ̀, ìgbádùn ó tẹ̀lé lágbára lọ́wọ́ Ọlọ́run. Gbogbo bí tẹ́ bá wá tẹ̀, tó bá dẹ̀ jẹ́ pé wọ́n bá lé yín náà ni, lẹ́yìn tí ìwé yín ò tí ì pé tán, gbogbo bí tẹ́ bá tẹ̀, ilẹ̀ rere ni ó máa jẹ́ fún yín lágbára Ọlọ́run. Tẹ́ máa sọ pé ìwọ Ọlọ́run kápẹ́ mo dẹ̀ ti mọ̀ tipẹ́tipẹ́ ni, ìbá tẹ̀ tí wá sí ìlú yìí gan. Bẹ́ẹ̀ lọ́lọ́run ó sọ̀rọ̀ yín, mo gbà ládùúrà bẹ́ẹ̀ fún yín. Bí ó ti rí nù, àṣẹ wà ní tìrèké. Ọ̀rọ̀ mi ní ṣókí láàárọ̀ yìí, òun náà ni lórí ọ̀rọ̀ Yorùbá. Lórí ọ̀rọ̀ Yorùbá, ọ̀rọ̀ abẹ́ pé ibi tá a bá dé, a gbọ́dọ̀ dákẹ́ mọ́. Eégún tó bá ti bọ́ síta, ó ti kúrò ní àìwò. Bó ṣe ká máa yọjú wò lábẹ́ ẹlẹ́kùn, bó ṣe ká máa yọjú wò lábẹ́ fèrèsé, a máa wò ó. Torí ẹ̀yin Yorùbá ṣe pa lówe pé eégún tó bá ti bọ́ ta, ó ti kúrò láìwò. Àwọn ọ̀rọ̀ kan jà rìnrìn tó tún fẹ́ máa mú wọ̀ọ̀wọ̀ dání lórílẹ̀‐èdè Yorùbá, tí mo nígbàgbọ́ pé Ọlọ́run ọba tó lágbára lórí ohun gbogbo yóò gbé wa borí rẹ̀. Yóò gbé wa borí ẹ̀. Àwọn èèyàn sọ̀rọ̀ gan, àwọn èèyàn dẹ̀ pè mí, wọ́n jẹ́ kí n mọ stand wọn lórí bó ni Yorùbá ó ṣe ṣàṣeyọrí. Mo dẹ̀ nígbàgbọ́ pẹ̀lú Yorùbá, pẹ̀lú àṣeyọrí, pé a ṣàṣeyọrí lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Tí èèyàn bá rí àmì wò tí ò bá ti dákẹ́, tí ò dẹ̀ dáwọ́ dúró, wọn lálágbẹ̀dẹ tó ń lure lójoojúmọ́, àlùyè ni ó padà lù. Tá a bá ti fọ̀rọ̀ náà sórí ahọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi tí mo ti sọ sẹ́yìn, wípé nípa ọ̀rọ̀ Yorùbá nation, ẹ má jẹ́ kó kúrò lórí ẹnu yín. Àtọ̀sán àtòru àṣẹ ọ̀rọ̀ ó padà gùn. Gbogbo gbìyànjú tá a bá gbà pẹ̀lú agbára àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá yóò ṣeé ṣe. Ẹ nígbàgbọ́. Mo gbọ́ ọ̀rọ̀ àwọn ọmọ Yorùbá gbọ́n pè mí, gbogbo èèyàn mo fẹ́ kẹ́ lọ fọkàn yín balẹ̀. Wàláì, ebi ò lè pa ìran Yorùbá tá a bá lọ. Kódà a lè yáwó ibi tá a bá dé. Ìyá wa kan ọmọ Ìbàdàn ni wọ́n láti UK. Mo dúpẹ́ ribiribi, mo rọ́wọ́ yín, inú mi dẹ̀ dùn.
mo rọ́wọ́ yín. Wọ́n fi nǹkan kékeré ránṣẹ́ sí mi, kì í ṣe kékeré o. Wọ́n ní kí n fi máa ra airtime tí mò ń lò. Mo dúpẹ́ lọ́wọ́ yín gidi gan. Mo dúpẹ́, èmi náà mọ̀ lóore. Mo dúpẹ́ gan. Mo dúpẹ́, mo rí lè dúpẹ́. Bàbá wa kan náà níjẹta àwọn náà ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ti ṣọwọ́ sí wa lórí ètò wa yìí. A dúpẹ́ lọ́wọ́ yín gidi gan. A mọ̀ lóore. A mọ̀ lóore. A mọ̀ lóore. Àpò yín ò ní gbẹ. Ẹ̀yin náà ò ní nàkàn tán kẹ́ tó máa rí mi ná. Gbogbo àwọn tó dẹ̀ wù lọ́kàn náà tí ààyè ò tíì sí, Ọlọ́run Ọba láàánú yóò ṣe gbogbo ẹ̀ ní rọ̀rùn. Pẹ̀lú rọ̀rùn lọ́lọ́run ó ṣe fún kálukú. Èmi náà dúpẹ́. Àtàwọn tó ń fàdúrà ránṣẹ́ sí wa, àtàwọn tó ń pè wá tí wọ́n kàn jẹ́ pé ẹ̀sà tẹ̀ jẹ́ gbóhùn yín lẹ́ẹ̀kan. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá. Gbogbo yín lẹ̀ ní rí gbé sọnù bí ò ṣe bí ọmọ lágbára lọ́wọ́ Elédùmarè. Ayọ̀ ayọ̀ ní ọ̀tá bá mara báyìí ayọ̀ láfi mara lágbára lọ́wọ́ Elédùmarè. So eléyìí tó jẹ́ kókó tó dẹ̀ jẹ́ pàtàkì nínú ìrìn àjò tó wà ńlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Nínú àwọn tó pè mí, ẹnìkan pè mí láti Germany. Ó ní kí n lọ assure everybody wípé ẹ jẹ́ kọ́kàn wa ó balẹ̀. Tó bá jẹ́ tiṣẹ́ ni, àwọn ti rìn láàrin àwọn òyìnbó, àwọn ti rí bí wọ́n ṣe ń ṣètò ìlú wọn. Àwọn eléyìí súnmọ́ àwọn alágbára nílùú yẹn kẹ́lẹ́ mọ́ Yorùbá. Ọ̀rọ̀ tí mo ń sọ ọ̀rọ̀ tó ó pa mí nígbe lánàá, mo gbé mi nígbà tí mo fẹ́ sùn. Because ẹni yìí bá mi sọ̀rọ̀, ẹ̀rù lọ́ndẹ̀ ń bà mí pé so ìran Yorùbá lè dé àwọn position yẹn. Kéèyàn máa sọ fún mi pé tactics táwọn òyìnbó ń lò tí wọ́n fi máa ń rí budget wọn tí wọn ò ní yáwó, tí wọn ò ní fi deficit run budget. Pé gbogbo ẹ̀ làwọn náà mọ̀. Pé àwọn rí pé bọ̀ àwọn ò fẹ́ jùlẹ̀ fún Nigerian government. Pé tá à bá jùlẹ̀ fún Nigerian government, orí yìnyẹn Nàìjíríà wọn ò fún àwọn fẹ́ kí ìran Yorùbá ó jàǹfààní kán lè mọ̀ pé Ọlọ́run fún wa ní ẹ̀bùn. Wọ́n ní táwọn òfin ní ìjùlẹ̀ fún Nigerian government lẹ́lẹ́kejì ni pé gbogbo eléyìí táwọn Awólọ́wọ̀ ṣe fún Nàìjíríà kí ni wọ́n fi san Ọbáfẹ́mi Awólọ́wọ̀. Pé reason yẹn táwọn ò ṣe ní fílẹ̀ kí ìmọ̀ yẹn kó mọ gbé odò okùn àwọn. Ṣùgbọ́n ẹjọ́ tí Nàìjíríà bá tí ilẹ̀ Yorùbá bá gba òmìnira, àwọn ó tú gbogbo ìmọ̀ yìí lẹ̀. Wọ́n dẹ̀ aṣọ wa pé ọ̀rọ̀ kò ṣiṣẹ́. Wọ́n dẹ́ pé ìlú ìdá tí èsì pé àwọn ìran kan yan ìran kan jẹ. Wọ́n làwọn bá gbé project yẹn wálé. Ká wá wò ó bóyá Nàìjíríà ó sọfà pé wọn ò ríṣẹ́ mọ́, pé táwọn ọmọ jáde school kò ní ríṣẹ́, ẹ gbàgbé lórí ẹ̀. Pé method wà tó òyìnbó fi ń ṣe bóun làwọn fẹ́ gbé wá. Ó ní mo ṣe sọ pé ọgbọ́n ẹnìkan kò tó ayé, ìmọ̀ ẹnìkan ò jọbọ̀rọ̀. Ká pàtọ̀pọ̀ kó lè hó, òun ni ó jẹ́ ká tètè délẹ̀ lérí. Ṣé ẹ ti rí báyìí pé àwọn wọ́jà ètò tá à ń ṣe wọ̀nyí ó ti ń dé àwọn ibi tó yẹ kó máa dé ló kan àyà àwọn ọmọ ó tu òjìire gbogbo lẹ́bi kíbi tán wà. Èyí gan wá ń fà wá gan ní ìwúrí. Èmi bí ẹnìkan ó ń fún mi ní ìwúrí wípé ìran Yorùbá yìí ṣèran jẹ̀kúrẹ́dí, kì í ṣèran tí ó yẹ kó máa wà nípò ẹ̀yìn. Níbi tá a bá rí àjòdè pẹ̀lú akitiyan àti gbìyànjú. Pẹ̀lú akitiyan àti gbìyànjú. Ọ̀rọ̀ oníṣẹ̀ríà tá a bá lọ, mi ní sáláì má mẹ́nu bà ọ̀rọ̀ oníṣẹ̀ríà yẹn, mi ní pẹ́ lórí ẹ̀. Bàbá kan náà pè mí, ọmọ Ṣakí ni wọ́n láwọn wà ní bọ́dà Níjẹ̀ lánàá. Wọ́n kọ́kọ́ fi nọ́mbà international number pè mí, bọ̀ létà wọ́n fi Nigeria number wọn pè bẹ́ẹ̀ tí ráyè cross wọ́n bí báyìí. Bàbá ẹ̀ wá ní lórí ọ̀rọ̀ Islam tá a mẹ́nu bà tí gbogbo àwa tá à ń sọ̀rọ̀ mẹ́nu bà pé ẹ fẹ́ fọ́ gbá Islam, ẹ fẹ́ bá Islam ní bá Islam jẹ́. Èmi tí mo dúró mùsùlùmí ni mí, tẹ́ ẹ bá délé mi ẹ rí àmì Islam nínú ilé mi. But ọ̀rọ̀ ràn mí lélẹ́yìí, ọ̀rọ̀ ibi tí mo ti wá lèyí tí mo dé mọ̀, ìyà tí mo gbọ́jú bá lára bàbá àti ìyá mi. Ṣé mi gbọ́dọ̀ jẹ́ kó continue kó pass sórí àwọn ọmọ mi ni? Ìdí tó gbé mi dìde nìyẹn.
ìdí tó gbé mi dìde nu mo dẹ̀ ti sọ pé àná mo báyìí tọ̀gà gbogbo tí elégbèdè bá fọwọ́ kàn báyìí dídún ní ó máa dún èmi ti tọwọ́ bọ eléyìí tèmi tọwọ́ bọ̀ yìí náà o àfi tó bá láṣeyọrí àṣírí bẹ́ẹ̀ mo gé fún ilé nìyí ó gbọ́dọ̀ níyànjú ẹ jẹ́ àgbé Islam ti sẹ́gbẹ́ kan gbogbo ẹ̀yin tẹ́ ẹ já àfáàfáà nílẹ̀ Yorùbá gbogbo yín nípò tí mo mọ̀ tẹ́ ẹ já àfáà mi tẹ́ ẹ kó èmi gan tí mo dúró yìí ni màá wọlé yín wálẹ̀ ẹ̀kọ̀ọ̀kan tí wàá kanlẹ̀kùn mọ́ yín lórí mo fẹ́ pariwo mo fẹ́ jíyìn rere Yorùbá nation wàá bá yín nínú ilé mo fẹ́ kẹ́ mọ̀ dí tá fi gbọ́dọ̀ bọ́ sí gbangba ta because kò wù mí káàfáà mi náà jókòó kó o náà pàtẹ ìrìn àjò kalẹ̀ kó mọ̀ rẹ̀ ní bá a náà kó jẹ́ pé òun náà mọ̀ ronú àṣẹ̀ṣẹ̀ máa sa àlùkò nóòtù ká tó pẹran léyà gbogbo kíní ló gbọ́dọ̀ tán òṣì àtìṣẹ́ gbọ́dọ̀ tán láwùjọ wa ṣùgbọ́n tá a bá ní ká máa bá a lọ pẹ̀lú àwọn ará abẹ́tà ń bá rìn á ṣẹra wa ẹ̀yin àfáà ẹ má bínú sí mi tó bá jẹ́ àwọn ilé tí wọ́n ń dúyàn lọ́rùn jẹun yìí àwọn àṣẹra wa lákòókò yìí ilẹ̀ Yorùbá ipò ẹlẹgẹ́ la wà gbogbo tó jọ mọ́rọ̀ ẹ̀sìn ó gbọ́dọ̀ die down àti ìbílẹ̀ ní o àti ẹ̀sìn àjòjì ní méjèèjì ní o ẹjọ́ die down báyìí ná ẹ jẹ́ ká kọ́kọ́ ṣera wa lọ́mọ ìyá náà ká dì mọ́ra wa gbàgì ká lè rí àjò yìí rìn ṣùgbọ́n tí wọ́n bá lọ ń lo àwọn èèyàn kan bíi mufti Ìwó bíi Olúwo sáàrin wa ìyẹn ni mò ń sọ tí mo sọ pé káwọn àáfàá kí wọ́n dákẹ́ ná ẹ lọ sinmi ná lórí ọ̀rọ̀ ẹ̀sìn dé kì í sọ̀rọ̀ ẹ̀sìn ló wà ń ta báyìí o ọ̀rọ̀ bó o ní ilẹ̀ wa ó ṣe gba ìdáhùndè olókùn báyìí ìdáhùndè ẹ mọ kéèyàn máa rí ibi tí ń lọ kó wá máa rí ìtàkùn tó ta dí òun nìkan tí ń bẹ ńlẹ̀ yìí gbogbo eléyìí tẹ́ gbẹ́rọ ìsìn wáyẹn distraction kan láti ṣáìdì ẹ ní tó jẹ́ kí n jáde ń jẹta tí mo fi sọ fídíò tí mo ṣe nìyẹn distraction tí Ọba Sókótó mú wáyẹn kì í ṣe torí ọ̀run kì í ṣe torí Allah ló fi ṣe ó ṣe ń torí ìfẹ́ inú tiwọn ọ̀nà méjì lọ́wọ́ rẹ̀ lágbà ké ọwọ́ rẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ọmọ ọba Gbádégẹṣin tán fẹ́ fi jọba lọ́yọ̀ọ́ àwọn ni wọ́n sẹ́ǹdì ẹ̀ sí wa gọ́vnà wa jẹ́ ẹni tí a bí láti ilẹ̀ Yorùbá tọ́lọ́ndẹ̀ ní pé kó gbàgbọ́ yé ìran tó ti wá dáadáa ló fi sáré kọ́ọ̀tù ọwọ́ yẹn dànù tí wọ́n bá kọ́ọ̀tù ẹni á tún gbẹjọ irúsára wa lọ́yọ̀ọ́ again làá ṣe ń pariwo kì í ṣe pé ayé ti ẹ̀sìn Islam ṣùgbọ́n ayé ti tábà wá ṣe Islam ká máa wá ṣe bí ẹrú ká wà lábẹ́ àwọn aráabí bàbá àwọn Islam tí wọ́n lè Yorùbá ọjọ́ ti pẹ́ tá bàbá wa sì gbé papọ̀ pẹ̀lú ìrọ̀rùn àtàláfíà àti kírísítẹ́nì irú èmi tí mo dúró yìí inú ilé eléégún ni wọ́n bí wa sí nínú ilé òòṣà ibẹ̀ ni bàbá tèmi ti gbà sílámù ó sì gbà ó dẹ̀ lórí àwọn ọmọ but tá a bá wá rí kùdìẹ̀kudiẹ tí ń rú yàn lójú yóò mọ̀ wò pé ilé méjì kò sẹ́ni tí yóò ní ilé méjì ní gbogbo ọ̀nà ẹni tọ́lọ́ ń dá sílé ayé pé Yorùbá nílé ìyá yóò nílé bàbá tá bá sì lé èèyàn nílé bàbá èèyàn yá padà sílé ìyá rẹ̀ olómú a máa sọ wípé tí Islam ọba tá a bá rí làlàgbé àpadà sí kíní kan àbí wọn náà ti máa ń wí pé tá a bá rí Islam ṣe máa já padà síbi tá a ti bẹ̀rẹ̀ wọn ò kó kúrò ń bẹ̀ àwọn tá a máa bá wá lókùn kó wọn ò kó kúrò ń bẹ̀ dọ̀la dígbí tí sì ń dáhùn ìdí inú tó jẹ́ àmọ́ sọ fún yín lòyìnbó náà sì ti sọ fún wa nígbà táwa náà lọ skul wípé kíní kan tá a rí ó sàn ju kíní kan tá a rí lọ wọ́n jẹ́ là wọ́n dá pé mo fẹ́ bá ọmọ ọba fọ́ gbogbo ẹ̀ lójú ẹ̀yin àfáà jígìrì ẹ̀ darapọ̀ lásìkò tá a wà yìí àwọn àfáà bẹ́nu wa tí wọ́n rẹ́dì tí wọ́n ṣe tán táfẹ̀mí wọn lélẹ̀ pé ilẹ̀ bàbá àwọn ti gbàgbọ́ yé rẹ̀ bọ̀ ẹ̀yin tó kù ẹ̀ tí ìgbàgbọ́ yé rẹ̀ ní problem tá a ní pẹ̀lú yín kì í ṣe pé bóyá ẹ jẹ́ ọ̀tá wa ibi tí ejò òru yẹn ti ń gbà wọlé sí wa lára ojú lọ́rin lọ kò ju Ìlọrin lọ tẹ́ bá wo history Yorùbá láti ilẹ̀ gbogbo ogun tàjà pẹ̀lú Fúlàní làwọn Ìlọrin Yorùbá Ìlọrin ni wọ́n ń ṣáájú àwọn ní ń tọ́kalẹ̀ àwọn tí wọ́n lọ fi iná sílé wọn ẹ lọ béèrè ìtàn
bàbá Buhari ọmọ Musa bàbá ńlá rẹ̀ Ajíkòbí Balógun ni ara àwọn tí wọ́n gbógun wọlé Yorùbá ni kí wọ́n tó mú bàbá rẹ̀ bí ẹrú. so dọ́là tí Buhari Musa bá wá sọ̀kò bànújẹ́ sílẹ̀ Yorùbá a ti mọ̀ pé bí bàbá ńlá bàbá rẹ̀ ṣe ṣe nu tó bá ṣe bẹ́ẹ̀ àwa ò ní bínú tọ́ra ti mọ ibi tó ti wá. kì í ṣe pé à ń bá àwọn ará Ìlọrin náà fà á pé bẹ́ẹ̀ àbí wọn ò dáa ṣùgbọ́n tán bá gbé ọ̀rọ̀ wọn àfẹ́ kó jọ wá lójúmọ́ àti mọ bí ìrìnàjò tí wọ́n ti jẹ́ tán bá ti gbé wá àti mọ̀ pé àwọn nù àwọn ará abẹ́ ló déhùn ṣùgbọ́n èwo ni tàwọn ará àwò èwo ń tààrà ẹ̀dẹ́ èwo ti tì sẹ́yìn láàṣẹ fẹ́ gbé Jerusalem wa lẹ́lẹ́kejì eléyìí la fi ń bóde pé a fẹ́ mọ ọmọ àlè tí ń bẹnu ọmọ ọkọ eléyìí kú lọ́rọ̀ ṣeréṣeré ẹ má jẹ́ kí n tàn yín jẹ Yorùbá ti múra tán lélẹ́yìí tá à ń sọ lọ yìí ìmúra ti wà o mo ló jẹ mọ́ sọ fún bàbá Bọ́lá Ahmed Tinubu pé ọmọlúàbí tí wọ́n ń pè wá àá fi kọ́ síbì kan báyìí káyé ó lè mọ̀ pé àìṣe dẹ̀dẹ̀rìn ọ̀rọ̀ tí Babangida sọ́njọ́ kínní àná tó ní tó bá gbọ́ tí Yorùbá bá lùlù ogun tó ń bá sàtìmọ̀ pé Yorùbá ní lùlù ogun olóhùn ó lọ sùn ni a fẹ́ kó fi pé tó bá sùn kò ní jí ẹni bá dánrù rẹ̀ wò tó bá sùn kò ní dìde mọ́ tó bá gbọ́ ìlú ogun Yorùbá tẹ́nitọ́ bá fi lọ sùn kò ní jí eléyìí tá à ń bá lọ yìí tọ́ bá rò porun ló kù wà láì bẹ́ẹ̀ ni ó gbà lọ n ta fẹ́ kó ṣẹlẹ̀ lélẹ́yìí tá à ń bá lọ nu tá a fẹ́ kó ṣẹlẹ̀ nu ìdí rẹ̀ tá a fi ń sọ eléyìí rè mo bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ lánàá láti Italy ẹnìyẹn fi ń yé mi pé ṣé ìgbésẹ̀ ń wà àbákanjókòó akàn sọ̀rọ̀ inú mi dùn fún pé ṣàtẹ́ nìyẹn béèrè inú mi dùn gan mo dẹ̀ dá wọn lóhùn mo ní lórí àṣẹ àtẹ̀mí tẹ̀mí fi rìnrìn àjò èmi fẹ́ gbé ìwé dìde mi náà ó gbé ìwé dìde láìpẹ́ yìí tí ó lọ sí gbogbo ààfin gbogbo ọba Ọ̀túnfẹ̀ títí tí ó fi wọ Kogi tí ó dé Ìdó-Àní ní Ẹdó yóò dé Ìyàmí ní Oǹdó yóò dé gbogbo àwọn bíi ìlú tó wà bọ́dà lẹ̀ Yorùbá láti jẹ́ kí wọ́n mọ̀ pé ẹni ìṣe tó bá fẹ́ pa gbogbo Yorùbá papọ̀ tí ó mú wọn pé Olúwo sí àfaramọ́ báyìí lásìkò tá a wà yìí kí Olúwo má bàa gbé Jerusalem lẹ̀ Yorùbá tẹ́ ẹ bá bímọ lé yín ẹ lè polúwo ṣùgbọ́n òde tó bá ti jẹ́ òde Yorùbá bóyá Yorùbá fẹ́ ṣe nǹkan ni o àbá irú Aláàfin tá a jẹ yìí àwa fẹ́ ṣayẹyẹ Aláàfin a fẹ́ sọdún a fẹ́ ṣe coronation tí Olúwo bá wá bẹ̀ wàhálà ni wọ́n nìyẹn la fẹ́ send round wàhálà ni ẹ má polúwo sí nǹkan lẹ̀ Yorùbá mọ́ láti wákàtí yìí lọ tó bá jẹ́ pé ìgbésẹ̀ tá a fẹ́ tá à ń gbé lọ́wọ́ yìí wọ́n gbé nígbà tí Ìlọrin ni Ìlọrin ò ní bọ́ Ìlọrin ò sì tíì bọ́ à ń padà bọ̀ lórí ẹ̀ gbogbo ẹṣin ni wọ́n náà fi ń sa ṣẹ̀fí ní Sókótó lórí ọ̀rọ̀ Ìlọrin wọ́n lódìdí ẹṣin ni wọ́n lò gbogbo ẹ̀ lágbọ́ wọ́n ní Ìjàpá àwọn fi ń hàn náà fi ń ṣe hàntú lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá pé sódà àyàkàmọ́ pòyì lójú kan ní àárín níbí lọ gbogbo ẹ̀ ló ti tú gbogbo ẹ̀ pátá làṣírí rẹ̀ ti tú tiwa lọ́wọ́ ló wà lọ́wọ́ wa yìí a ti rí òòyẹ ẹṣin tẹ́ ń bò mọ́lẹ̀ orí rẹ̀ ó bì gbogbo yín pátá ẹ̀ẹ́rì tí ó ṣẹlẹ̀ eré lẹ́ máa pè é eré lẹ́ máa pè é eré lẹ́ máa pè é lórí eléyìí táwa ń bá lọ mo fẹ́ kí kinní kan fọ́nrán kan tí mo gbọ́ ó ti gbẹ́ tí mo ti save voice note yẹn màá dọ́gbọ́n play ẹ̀ sìn kí ẹ gbọ́ lórí ọ̀rọ̀ in tí Adamu Oshiomhole jà sí n tó jà sí lẹ́njọ́ mẹ́ta yìí. Where you don't have solid minerals, even in the south. But
what I observe, whereas the federal government is ruthless with people who are doing illegal oil bunkering, and they deploy JTF to deal with those involved in illegal bunkering. When it comes to illegal mining of solid minerals, the federal government changes. It's like using different standards. And I'm very angry about that. Because if we have to fight, deploy army, even to kill for anyone who is involved in illegal bunkering of oil, mining, and you deploy JTF, a combination of army, police, air force, everybody, why are we allowing illegal mining in many parts of the country that is going on? And they are being mined by retired generals, and we know them. Yes, we know them. Nobody can pretend doesn't know them. I did a letter to retire former President Buhari. Ṣé gbọ́ nǹkan tí Adamu Oshiomhole sọ mẹ́ẹ̀? Tó jẹ́ kí n mọ́rọ̀ ìwá lọ́rọ̀ tá à ń bá a lọ ní pẹ̀lú ọ̀rọ̀ lẹ́tà tí sọ́tà ń kọ táwọn èèyàn ò understand ẹ̀ tán rò pọ̀ ọ̀rọ̀ ìsìn ni. Nígbà tí àwọn èèyàn ń jí epo wà tán ń bẹ́ páìpù epo nǹkankan ní Niger Delta, ìjọba Nàìjíríà wá ṣòfin, wọ́n wá introduce the joint task force, wọ́n ń pè wọ́n ní JTF, tó involve sójà, ọlọ́pàá, air force àtàwọn paramilitaries. Wọ́n kó wọn pọ̀ sójú kan, àwọn ni wọ́n ń ṣọ́ pipeline lẹ́ni. Even àwọn wọ́n fún ara rú ẹ̀ ní bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò lógun ọ̀fẹ́ o, làwọn náà gbaṣẹ́ ń gbà yẹn. Ẹ sáà mọ̀ ṣọ́ọ̀kì ní gbogbo tá a bá fẹ́ ná ká máa ná sí káwọn OPC náà kún wọn lọ́wọ́. Tó fi mọ́ àwọn vigilante gbogbo wọn rìnrìn lórí pé ká má fọ epo wa mọ́. Ṣùgbọ́n anything like mining tó bá jẹ́ mineral resources is mineral resources to every length. Ní part of the north, àwa gbọ́ pé àwọn nǹkan náà lọ ń wú góòdì níbẹ̀. Ẹ̀ ń wú góòdì. Góòdì yìí ìjọba ò wá kó JTF lọ́bẹ̀. Nǹkan tí Adamu Oshiomhole ń sọ nìyẹn o. Wípé kíní yẹn double standard ni. Ẹ kó sọ́jà sọ́dọ̀ àwọn kan ní South, àwọn north ẹ kó sọ́jà sọ́dọ̀ wọn. Mo dẹ̀ ti sọ̀rọ̀ yìí dáadáa pé ilẹ̀ Haúsá ibi tán bí àwa sí ni. A mọ̀ wọ́n nígbà táwọn hand SARS mi báyìí ní October 2020 tá à ń pariwo EndSARS. Àwọn ò hand kankan nínú torí kò sí SARS lọ́dọ̀ wọn. Wọn ò rí rí. Gbogbo nǹkan táwọn kí ni wọ́n ń pè wọ́n náà federal SARS máa ń ṣe tí wọ́n máa ń léèyàn kiri lè rí ilé Haúsá. Wọ́n ì léèyàn kiri ilé Haúsá. Ọlọ́pàá àwọn ìsábà kó bandani tí ìbá lè tán tí crisis bá wà. Bí torchlight ni àti kẹ̀kẹ́ lẹ́ẹ̀rí ọlọ́pàá tó gun kẹ̀kẹ́ ọdún ọmọ tí tọ́lọ́pàá ó mọ̀ gun kẹ̀kẹ́ kiri láàrin títì tí ó mọ̀ ní fi torchlight báyìí lálẹ́ ọlọ́pàá tán ní sọ́ọ̀lù. So ó yà mí lẹ́nu bọ́lọ́pàá ṣe rí ń bí tí ò rí bẹ́ẹ̀ nílẹ̀ Haúsá. Òun ni bàbá mi bá lọ ẹ má jẹ́ kí n sọ délẹ̀. Because somebody I sent to go and conduct a primary somewhere reported back to me, a retired general of Northern Extraction, told me that, look, Adams, you are worried about the challenge of conducting primaries in Zamfara. The challenge you see is there is far more than that. And if it's not dealt with, Nigeria will not know peace in parts of the country. And this gold go all the way through the belt all to Kaduna. And it up to, yeah, correct. And he told me that those involved in this illegal mining, they use choppers. Choppers. They procure arms exactly the same way as our militaries were doing in the South. They give them arms. They use choppers to come and cut away the gold. And they take them out of this country and make billions of US dollars. And the federal government is not doing. Àwọn tẹ̀ ní ká máa bá ṣe nìyẹn o. Tẹ̀ ní kò ní sí nǹkan kan. What they should be doing.
I took this letter to the former president when I was national chairman of APC. And I said, call the general to give you more brief. In fact, what is happening, or what something really happened in that part of the country was exactly what the general told me was going to happen. Because these guys have been weaponized by the illegal big men who deploy them, secure territories. And the weapon is meant to protect the Chinese and other foreigners who they actually employ to carry out the mining. Can you hear that? And on occasion, they use the same weapon to carry out banditry, kidnapping, and all of the terrible things that are going on. Chief of Committee Chairman of Defense Staff, tell the defense I said so. That with some retired military officers, army officers are involved in it. The day we can't tell the truth, this country cannot flourish. We can't change our. Ṣé ẹgbọ́n nǹkan tí Adamu Osomole sọ ń bẹ̀ yẹn mi fẹ́ kó pọ̀ jù. Ṣùgbọ́n tẹ́ ẹ bá dé Iléṣà, Gold Iléṣà, àmì sọ̀rọ̀ àǹdẹ̀ báyìí ni. Wọ́n ń jí ti Iléṣà náà wá o. Wọ́n ń jí wa but àmì tó wà ń bẹ̀ kò jẹ́ káwọn ọmọ ìlú ó lè dánwò bíi títí Zamfara. Ti Zamfara yẹn àwọn army generals wọ́n lọ mú portion ni tọ́lúkálùkù wọn wá gold bó ṣe wọ́n òun ló ń sọ yẹn pé wọ́n fi choppers ní ó fi gbé gold kúrò pé wọ́n lọ invite àwọn Chinese wá ní o àtàwọn India tí wọ́n bá wọn wá tán máa kó wọn lọ báyìí wọ́n lọ tà ní billions níta wọ́n kó ìwà wa máa dáná ẹ̀dẹ̀ ní Nàìjíríà kan náà gbogbo wa ìyẹn jẹ́ ení. Ẹ lọ sí Ondo around 1975 wọ́n discover bitumen londo. Bitumen Nigeria jẹ́ second largest ní world. Bitumen yẹn náà máa fi ń ṣojú títì òun ni wọ́n fi ń ṣe pọtí wọ́n fi ń ṣe ojú títì ọ̀dà ojú títì yẹn. Nǹkan tí wọ́n fẹ́ fàyọ ń bẹ ni pé bí Nigeria ṣe jẹ́ second largest in the world ṣé ọ̀nà Nigeria dáa? Ọ̀nà Nigeria ọ̀dà dòní ilé tó wá wọ́ọ̀sì jù ń bẹ̀ ni pé gbogbo àwọn bàbá wa tó lọ mọ́kó l'Ondo State nígbà yẹn tó yẹ pé wọ́n lóko l'Ògúndélé especially láwọn area gbọ́dọ̀ ń pè báyìí náà Ògúndélé Ọ̀wẹ́nà tán lóko lọ́wọ́ ẹ̀ Ajébádélé gbogbo yẹn wọ́n lé gbogbo wọn kúrò ní gọ́ọ̀mẹ̀ntì lé wọn kúrò wọ́n gba oko yẹn lọ́wọ́ wọn nítorí pé bitumen wà nú oko wọn. Tó bá já láwùsá ni wọn ò ní ìgbà lọ́wọ́ wọn wọ́n á máa ṣiṣẹ́ oko wọn lọ wọ́n á dẹ̀ máa jí bitumen yẹn wà wọ́n á máa jìtà. Dọ́là ẹ gbọ́dọ̀ wọ oko yẹn àwọn àmì ló sọ̀rọ̀ àǹdẹ̀. Ẹ lọ bèrè lọ́wọ́ àwọn tó jọ mọ Ondo tí ò bá rí bẹ́ẹ̀. Ẹ wá ń fìyà jẹ ìpọ́njú ẹ wá dá sórí ilé sórí soil àwa Southerner ẹ̀yin Northerner wá ń gbádùn. Despite that náà olórí burúkú wọn àwọn náà tọrọ jù nílùú yìí. Ẹ wá ní ká continue pẹ̀lú wọn torí ẹ̀ làwa ṣe ń pariwo tí mo ṣe ń rawọ́ ẹ̀bẹ̀ sí bàbá Bọ́lá Ahmed Tinubu. Oríyìn orúkọ tó o lè ní láyé tí ò ní tán mo ní kó sẹ́ẹ̀tì ìran rẹ free. Òun ni kó wá freedom fúnran Yorùbá. Bàbá Bọ́lá Ahmed Tinubu jagunjagun kan ni wọ́n náà lásìkò tá a wà yìí. Ìwọ ni Ọlọ́run rán lọ́wọ́lọ́wọ́ báyìí. Ṣùgbọ́n èmi kì í gbà yàn mọ̀ràn kí n má fi ìdàkejì rẹ̀ sí. Tó bá wù yín ẹ má ṣe mi ò sì bí Ọlọ́run kẹ́ ẹ ṣe. Ṣùgbọ́n mo mọ̀ pé Yorùbá ó bọ́ lóko ẹrú níjọ́ kan. Ẹ̀yin náà lọ nígbàgbọ́ pé Yorùbá ó bọ́ lóko ẹrú. Tẹ́ ẹ bá continue tí òmìnira Yorùbá bá wá látọwọ́ yín kò ní jẹ́ kórúkọ yín ó tẹ̀síwájú nínú ìwé ìtàn. Tí mò ń sọ fún yín tẹ́ ẹ understand nìyẹn nínú kẹfì legacy. Ẹ ti lówó ẹ ti lọ́lá ẹ ti ní gbogbo tọmọkùnrin máa gbélé ayé ṣe ẹ bímọ ẹ níyàwó ẹ kọ́lé ẹ gun mọ́tò ẹ gẹṣin kò tí tẹ́ ẹ tí ì ṣe rí. Ṣùgbọ́n nǹkan kan tẹ́ ẹ ṣe rí láyé ni pé ẹ tí ì múyàn jáde nínú ìgbèkùn. Odidi ìran Yorùbá wà nínú ìgbèkùn. Ẹ̀yin ṣe ní ìkápá rẹ ló rọrùn fún jù
láti yọ ìran Yorùbá kúrò nígbèkùn ṣùgbọ́n mo bẹ̀ Ọlọ́run ọba kò ní fún yín ṣe tẹ́ bá fẹ́ tẹ́ bá lẹ́ẹ̀ ní ṣe tẹ́ bá sọ pé ẹ̀ ní ṣe Ọlọ́run ò ní fún yín ṣe ìran Yorùbá bọ̀ o lóko ẹrú àwa tọwọ́ bọ̀ fúnra ara wa ibi tá a bá bá dé àfẹ́ káwọn tí ń bọ̀ lẹ́yìn wa sẹ́ kí wọ́n bá wèrè tí ń bẹ ńlẹ̀ yìí wèrè tá a fẹ́ rìnrìn àjò lù yìí wọn ò ní bá tó bá jẹ́ pé abiyamọ tòótọ́ ó ní ọ̀pọ̀lọpọ̀ leaders Yorùbá ẹgbọ́n nǹkan tí Trump ń fojú àwọn èèyàn rí l'Amẹ́ríkà lọ́wọ́lọ́wọ́ ó yẹ kẹ́ máa wá ẹkún mu ni wípé tí ilé títí yín bá dáa kí ni ó mọ ọmọ yín jáde kúrò lábẹ́ yín tí ó lọ mọ ṣàtìpó tí ó lọ mọ ṣiṣẹ́ ẹrú nílùú òdì kejì tí wọ́n tún wá mọ threatening ẹ̀ torí ẹ̀ mo fi pe ẹ̀yin tẹ́ ẹ jẹ́ àgbààgbà ilẹ̀ Yorùbá tó bá jẹ́ pé abiyamọ tòótọ́ bá ní yín ojú ó gbà yín tì fún gbogbo tí ń ṣẹlẹ̀ sáwọn ọmọ yín lẹ́yìn odi gbogbo àwọn ọmọ yín fẹ́ wálé ṣùgbọ́n ipò tí léwà ò tún dáa kò síbi tán fẹ́ dé sí ẹ̀ ṣe ń pariwo pé kán máa bọ̀ níbo wọn ò dé sí sínú ilé ìjọ pé mi connection gbogbo wa tá a wà nílùú yìí fi ń jẹun ìwọ tó bá mọ́tò connection ni bọ́ọ̀ bá gọ̀kadà connection ni bọ́ọ̀ gbọ́ plane lọ lóyìnbó connection ni bọ́ọ̀ ra tíkẹ́ẹ̀tì connection ni bọ́ọ̀ lọ school connection ni bọ́ọ̀ ṣe anything tó bá ti mọ̀ yàn ọ̀ lè rí ṣe ní country yìí ọ̀ lè rí ṣe ní country yìí torí ẹ̀ la ṣe ń pariwo fún Bọ́lá Ahmed Tinubu ṣùgbọ́n mo bẹ̀ Ọlọ́run ní jẹ́ gbọ́ mo tún bẹ̀ Ọlọ́run lẹ́ẹ̀kan sí Ọlọ́run ní jẹ́ gbọ́ torí pé ẹ̀yin lẹ́ bá tẹ́ bá ṣe ẹ̀yin lẹ́ ní complete history nínú tàn Yorùbá pé ẹ kó Yorùbá kó ṣe é máa bí George Washington bó ṣe make history ní 1776 irú orúkọ tó make yẹn lẹ́yìn náà ní dọ̀la irú orúkọ yẹn ni ẹni tó bá kó Yorùbá kó nínú oko ẹrú yìí orúkọ rẹ̀ ò ní tán nínú ìwé ìtàn ilẹ̀ Yorùbá òun ni ó jẹ́ aláṣeyọrí jù eléyìí tẹ́ fẹ́ ka presidency bí achievement presidency ní kíran yín sì wà irú bàbá Ọbásanjọ́ wà achieve gangan ní ayé ẹ̀ bàbá Ọbásanjọ́ sọdún 7 ọ̀nà fọ̀sábẹ́kúta ó sì rí jákujàku dọ́là irú achievement wo ni bàbá Ọbásanjọ́ fẹ́ fi irú àkọọ́lẹ̀ yẹn sí tó ti wọ̀wé tàn tí àwọn ọmọ tó bí ti ń kà á lójú ayé wọn àwọn bàbá Ọbásanjọ́ wọ́n ń ka ìwé ìtàn yẹn lọ́wọ́lọ́wọ́ báyìí torí gbogbo tí gbogbo yín ń ṣe lénìí nínú wọnú ìwé ìtàn bẹ́ẹ̀ ṣe ń ṣe ń wọnú ìwé ìtàn bẹ́ẹ̀ ni gbogbo ìrìnàjò Ọbásanjọ́ lórí ilẹ̀ inú ìwé ìtàn ló wà bàbá Ọbásanjọ́ ní 75 lára àtàn tẹ́yìn rò pé ó ti kú tí ò kú tí mo fẹ́ sọ fún yín lénìí nígbà tí ó di 76 February 13 tí wọ́n pa ọ̀gá yín Murtala Muhammed February 13 1976 ni wọ́n pa èyí take over ní February 14 ọjọ́ Valentine ni wọ́n give announcement lórí bàbá Matthew Kikiola ló gba ipò agbára pé ọmọ Yorùbá ó tu ọkọ̀ Nàìjíríà rí 1976 ló bẹ̀rẹ̀ bàbá gba ọ̀pá agbára inú Awúyé dùn inú ilẹ̀ Yorùbá dùn kábíyèsí Ìdó-Àní tó wà ń bẹ̀ lénìí bàbá yẹn náà ò tí ì kú wọ́n gbàgbé orúkọ tó pé bàbá yẹn wọ́n ti rán mi létí orúkọ bàbá yẹn bọ́ mi mo ti gbàgbé bàbá yẹn wá walk into sọ́jà lòun náà ní at that time ó wá lọ bá bàbá Ọbásanjọ́ pé Ọlọ́run ṣeun inú rẹ̀ dùn as a Yorùbá person inú rẹ̀ dùn ní bàbá yìí dùn kábíyèsí ń bẹ láyé lénìí kábíyèsí Ìdó-Àní bàbá ń bẹ láyé lénìí bàbá wa ó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ó wá wo Matthew Kikiola lójú pé àṣekínní yìí ó tà wá náà lọ́wọ́ a rò pé bí ó ṣe máa rí lọ nìyẹn ni ó wá sọ fọ́básanjọ́ pé má gbàgbé o gbogbo nǹkan táwọn èèyàn wá fẹ́ gbogbo ohun tó bá yẹ ká ṣe jí káwa náà ó ṣe é káwa náà ó fi achieve sódà ìran Yorùbá ò ní kú sóko wájẹ ẹ bèrè lọ́wọ́ mi ẹni kí ni bàbá Ọbásanjọ́ ṣe bàbá Ọbásanjọ́ wojú ẹ̀ títí lójú bàbá ọba Ìdó-Àní òní ni o bàbá wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí o bàbá wà láyé ẹ bá fẹ́ confirm àmọ̀tàn tí mò ń sọ yìí ẹ lọ bá bàbá ní Ìdó-Àní bàbá ó sọ fún yín Ọbásanjọ́ Kìkíọlá ó sì sọ fún bàbá yẹn pé sọ́ọ́ lè sọ ilé ìtọ́ sọ yìí lójú Yar'Adua torí Yar'Adua nígbàkejì bàbá Ọbásanjọ́ ń gbà yẹn
òun sì lágbára Nàìjíríà ń bẹ lọ́wọ́ rẹ̀. Ọ̀rọ̀ tọmọ ìyá méjì sọ, kọmọ ìyá yín wá sọ fún pé ṣé ẹ lè sọ lójú ọ̀tá ìyá yín. Bàbá yà sí sọ́jà ó lóun lè sọ. Nígbà tí Yar'Adua wọlé, ó ní kí kábíyèsí tó wà ń bẹ̀ lẹ́ni ní Dùàní, ó ní kó sọ lójú Yar'Adua. Bàbá yẹn dẹ̀ sọ àti sọ́jà àsọ ọmọ Yorùbá. Nígbà tó sọ tán, wọ́n ní kó lọ resign. Tí ó bá fẹ́ mí ẹ̀ wéwu kó tètè lọ. Nǹkan tí Yar'Adua àṣẹ tó pa nìyẹn, wọ́n retire ẹ̀ ní immediately. Compulsory retirement náà fún bàbá yẹn. Ṣé bàbá yẹn ò wà láyé lénìí? Ó wà láyé. Yar'Adua àjọ náà lọ́run tí Ọbásanjọ́ ń bẹ̀rù ó ń dà. Ọlọ́run ti pè sọ́dọ̀. Àfikún yọ, ṣùgbọ́n bọ́rọ̀ Ọlọ́run ti rí nìyẹn. Bàbá Ọbásanjọ́ wà láyé. Sọ́jà àjọ náà lọ́run tẹ́ ní pé kó lọ fún compulsory retirement. Òun ni ọba Dùàní lénìí. Bàbá yẹn wà ń bẹ̀ tó bá yín sọ̀rọ̀ àṣírí bílẹ̀ Yorùbá ó ṣe dàgbàsókè. Tẹ́yìn mú tẹ́ tú síwájú mọ́là fájú Fúlàní. Gbogbo tẹ́ ṣe pátá bàbá Ọbásanjọ́, gbogbo ẹ̀ níwé ìtàn ti gbé. Ìtàn ilẹ̀ Yorùbá ti gbé. Àwọn ọmọ yín, àwọn Ìyábọ̀ ọmọ yín, àwọn Gbẹ́ngà ọmọ yín, títí dórí ilé ìtẹ́ gbígbẹ̀yìn, gbogbo wọn ni wọ́n ka ìwé ìtàn yìí pé wà tí bàbá àwọn wù rèé. Tán bá wá gbọ́n kí wọ́n pè ń jókòó kí wọ́n béèrè lọ́wọ́ yín. Ìtẹ́ rí lọ́bẹ̀ tẹ́ fi wá ru ọwọ́ lọ́dún náà lọ́hùn kẹ́ sọ fáwọn ọmọ yín. Gbogbo nǹkan ló lákòókò àtìgbà. Gbogbo nǹkan ló lákòókò àtìgbà. Torí ẹ̀ la ṣe ń sọ fún bàbá Bọ́lá Ahmed Tinubu lénìí pé opportunity tí wọ́n ní lò dáadáa. Kọ́ mọ́ bá wa máa jókòó máa jẹ̀ka pé kí n dẹ̀ mọ̀ kí n ti dán kí ní ìwò. Gbogbo ayé lórí wípé tí Tinubu bá kú ń bẹ̀, tí Yorùbá ò bá ti kú olóko ẹrú tí Tinubu bá fi jọba ilẹ̀, ìyà ó jẹ ìran Yorùbá nítorí àwọn àdáwọlé yìí kan kọ̀ọ̀kan tẹ̀ dánwò. Ṣùgbọ́n ṣé kí ìyà ó kọ̀ntínú lórí Yorùbá ló wù yín bàbá Bọ́lá Ahmed Tinubu? Torí ẹ̀ ló dé mọ́ bá yín sọ lónìí, ló dé mọ́ fẹ́ nà sọ. Ẹ̀yin ẹ má bẹ̀rù, ẹ̀yẹ go ahead pẹ̀lú ẹ̀. Tí n bá sọ pé a wà pẹ̀lú yín kì í ṣàwa nìkan, gbogbo alálẹ̀ ilẹ̀ Yorùbá ní ń bẹ lára yín títí ṣiṣẹ́ pẹ̀lú yín lónìí. Gbogbo tí ń bẹ nílẹ̀ Yorùbá, borí gómìnà ní Yorùbá, gbogbo abiyamọ ayé, gbogbo abiyamọ ọ̀run tó jáde láti ilẹ̀ Yorùbá ní ń bẹ lẹ́yìn yín lónìí. Tẹ́ ẹ bá ṣe yóò ṣeé ṣe. Tẹ́ ẹ bá tọwọ́ bọ̀ yóò bọ̀. Gbogbo tẹ́ ẹ bá nà ni ó nà. Bàbá Tinubu, ẹ̀yin ni mò ń bá sọ̀rọ̀ lónìí. Mo fẹ́ kẹ́ ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ máa gbóhùn ẹnu mi. Gbogbo tẹ́ ẹ bá fọwọ́ kàn ń bẹ̀ yẹn àṣegbé ni. Wàláì tàláì. Tẹ́ ẹ bá sọ fáwa, tẹ́ ẹ bá ti wo ẹ̀yìn tẹ́ ẹ rí wa, ẹ fọkàn yín balẹ̀. Kò sí tẹ́ ẹ dánwò tí ò ní ṣeé ṣe. Kò sí tẹ́ ẹ dánwò tí ò ní ṣeé ṣe. Ṣùgbọ́n tẹ́ ẹ bá lẹ́ fi wálẹ̀, ẹ ṣe ìfẹ́ inú yín bàbá. Ẹ̀yin náà ti kọ̀wé ìtàn látòní lọ. Ìwé ìtàn tí ò ní tán láíláí. Because a lè continue pẹ̀lú àwọn tẹ́ ń wò yìí. A lè continue. Òdodo ọ̀rọ̀ ni o tó korò. A lè continue. A lè continue. Gbogbo ọgbọ́n tẹ́ bá mọ̀ tẹ́ bá lè dá. Ilẹ̀ Yorùbá ṣe tán láti fi orílẹ̀-èdè Nàìjíríà lẹ̀. A ti ṣe tán nínú ẹ̀mí. A ti ṣe tán nínú ara. Tó bá dẹ̀ jẹ́ pé yìí náà lẹ́ẹ̀bà kó sọ́jà tẹ́ dojú ìbọn kọ wá tẹ́ máa pa wá pọ̀ kan. A ṣe tán. A ti ṣe tán. A ló ti sú wa àṣẹ mọ́. Kì í ṣe dandan ni. Kì í ṣe dandan. A ní àwọn nǹkan tá a lè dánwò lọ́wọ́ tó dá wa lójú, kì í ṣe oògùn. Tá a lè gbígbé ṣe gbogbo ayé ní ọ̀dá sí, gbogbo ayé pátá ní ọ̀dá sọ̀rọ̀ yìí. Gbogbo ayé, mo ti sọ dáadáa ní àwọn fídíò mi. Mo ní Yorùbá ó dán nǹkan wò ní orílẹ̀-èdè yìí. Ayé ó dẹ̀ mì, gbogbo àgbáyé ó mì báyìí. Ó wà nílẹ̀ a rìsáàvù ẹni. Ṣùgbọ́n a sọ fún yín lónìí, bàbá, tẹ́ ẹ bá ká lọ lẹ́rọ̀ wọ́rọ́wọ́ ọwọ́ yín ló wà o. Ẹ̀yin là ń dúró dè. Tá a bá wá rí wípé ìdó tẹ́ dúró, ìdó bẹ́ẹ̀ yóò ṣe achieve ní tí wọ́n kọ sínú ìwé ìtàn pé ẹ ṣe president Nàìjíríà rí, n tó wù yín nìyẹn. Go ahead. Go ahead pẹ̀lú ẹ̀. Ẹ fà wálẹ̀. Lágbára lọ́wọ́ Ọlọ́run, àwa náà ò ní kú sóko wájẹ̀. À ní kú síbẹ̀, lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Àbádélẹ̀ lérí. Ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ. Ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ. Ẹ bá pín ètò ìkó kárí, ẹ bá pín, ẹ jẹ́ wọ́n rìn jìnnà dáadáa.
ẹ jẹ́ káwọn tó lórí tẹlẹ́mù ilẹ̀ Yorùbá ẹ jẹ́ kó dégun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá ẹ jẹ́ káwọn èèyàn ó rí dìmú kí wọ́n mọ̀ pé gbogbo kíní là ń sọ kí wọ́n mọ̀ kó lè bá wà nínú àkọọ́lẹ̀ kó lè bá wà nínú ìwé ìtàn ní gbogbo ilé ìtẹ́rí tá à ń ṣe yìí kò sẹ́ni tí ń ṣe nítorí pé kó lè bá jẹun àbí kó lè kì í ṣe tó ń jẹ tẹ́ ẹ bá fún mi màá gbà á tẹ́ ẹ bá ràn mí lọ́wọ́ àwọn tó ràn mí lọ́wọ́ lórí dátà mo gbà á lọ́wọ́ wọn mo dẹ̀ dúpẹ́ but eléyìí tó ká mi lára ń bẹ̀ tẹ́ ẹ bá wo ojú mi dáadáa ẹ̀ pé ojú mi pọ́n ìbànújẹ́ mo fi ń sọ̀rọ̀ kò sẹ́ni tí ó rọ ọmọ rẹ̀ tí ń dàgbà sínú system tá à ń lò yìí tínú rẹ̀ ó dùn kò sẹ́ni tí ó máa gbọ́n tí sẹ́ni sáwọn ọmọ wa lẹ́yìn odi tínú rẹ̀ ó máa dùn àfi ka èèyàn àfi àdánìkànjẹ èèyàn tí ò fẹ́ kọ́ mọ ẹgbẹ́ rẹ̀ kóró jẹjẹ irú ẹni bẹ́ẹ̀ nínú rẹ̀ ó máa dùn sínú tí ń ṣẹlẹ̀ ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ àtúmákọ̀tún ètò wa láìpẹ́ yìí